fẹ́nu lé sí gbogbo ènìyàn mo gbàdúrà fún gbogbo ọmọ Nàìjíríà ẹ má jẹ́ àfòyẹ ẹ má jẹ́ àjáyà ẹ kíyèsí ẹni tí ò jẹ̀gbì kò ní kúgbì bí Olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ wà mo gbà ládùúrà gbogbo ẹ̀yin olóòótọ́ olódodo tẹ́ jẹ́ alálàáfíà lórúkọ Jésù ẹ̀mí wa ẹ̀jẹ̀ wa ọmọ wa ayáwó ọkọ wa kò ní bá ogun lọ in Jesus mighty name amen. Mo wá rán yín létí ni gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ̀yin sheikh ẹ̀yin sehu ẹ̀yin imam ẹ̀yin àfáà tẹ́ wá ń jáde tẹ́ ní ìjà ẹ̀sìn ló ń bọ̀ wọ́n fẹ́ dájẹ́ ẹ̀sìn lẹ̀ ní tẹ́ ní christian lọ́lọ́ ránṣẹ́ pé wọ́n láàbùrọ̀ mo wá rán yín létí nítorí ìpẹ́ gbàgbé ọ̀rọ̀ torí pé alábòsí ni yín bẹ́ẹ̀ ṣe wà yẹn alábòsí ni yín ìran yín látòkè délẹ̀ lóòótọ́ rárá alábòsí ìka ènìyàn ni yín bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ jẹ́ ń fi ọkùnrin hàn yín mufti ìwó ṣe mọ̀ wípé àwọn èèyàn lamẹ́ríkà náà wà lórí mídíà ni ṣe mọdún tí ránṣẹ́ yìí ti ń pe ogun pé kógun máa bọ̀ ní Nàìjíríà ogun dé tán mufti ìwó ó wá ń gbọ̀n létè ó wá ń gbọ̀n lẹ́nu ó wá ń sá kíjokíjo ó wá ń da gbogbo ẹ̀lú mọ́ra wọn só ti gbàgbé nígbà tó gbé flagi Islamic nation sókè tó wọ́de Islamic nation ìwọ sọ pé rọ́ ni kí n wá mú gbogbo fídíò ẹ̀ wá àbẹ́yìn tẹ́ wò yẹn ẹ sọ pé rọ́ ni ìgbà tó ní ẹ fẹ́ Yorùbá nation pé Islamic nation lẹ́fẹ́ Muslim country lẹ́fẹ́ ó gbé flag ẹ̀ sókè ó pa àwọn èèyàn ẹjọ́ ṣèwọ́de apariwo wọ́n ṣe bí aláìgbọ́ gbogbo àwọn àgbà mùsùlùmí wà ń bẹ̀ wọn ọ̀dà ọlẹ́kùn wọn ń tì ọ́ lẹ́yìn àtọba àti joyè nílùú Wo wọn ń tì ọ́ lẹ́yìn ó tún fò fẹ̀rẹ̀ ó ṣe gàdà ẹ tún gbé àwọn kan wá láti Arab BS-men ni wọ́n ní bí Boko Haram ní ìgbà tá a rí tá a challenge yín ẹni wọ́n wá gbẹ́ kànga ni ẹni wọ́n ń ṣèrántí òkú ìyá wọn wọ́n wá gbẹ́ kànga gbogbo ẹ̀ ló ní fídíò gbogbo ẹ̀ ló lákọsílẹ̀ lákòókò tí àwọn èèyàn ń pa àwọn èèyàn lọ́wọ́ lẹ́gbà wọ́n lálejò tẹ́ ẹni wọ́n wá gbẹ́ kànga ni ó tún bù ṣe gàdà ìwọ mufti kan náà torí mo gbàgbọ́ kó ń la gbẹnu sọ yín lẹ̀ Yorùbá ẹni bọ̀tán bá pè ní mufti ó ń la gbẹnu sọ yín olóránṣẹ́ sí ogun pé kógun máa bọ̀ ẹ̀lúlú ni tó fẹnu ara rẹ̀ pé òjò tí kò mọ̀ pójò sì máa pa ọ́ náà Palestine ń jà lọ́wọ́ ó tún gbé fúláàgì Palestine ó tún ṣèwọ́de Palestine ní Nàìjíríà ìjọba dẹ̀ wà nílùú wọn rí nǹkan kan ṣe sí ó tún bùṣe gàdà ó tún jáde ó ní kí wọ́n lọ máa kọ́ gbogbo ọmọ ilé kéwú àtàfáà kán lọ máa kọ́ wọn ní ìbọn yínyìn kán dẹ̀ máa kọ́ wọn bí wọ́n ṣe ń wẹ̀dò wípé ẹ fẹ́ jagun ìwọ yìí ló ń kọ lẹ́tà sógun láti ẹjọ́ yìí só yẹ kó sáfógun ni gbogbo ẹ̀yin tó yẹ kẹ́ ẹ ti máa mú yàn bíi méjì mẹ́ta wá nínú yín tó ti ránṣẹ́ pogun lọ́jọ́ tó ti pẹ́ Kristẹni wá dákẹ́ àwọn ọba yín jagun ìkànnì tá a bá dúró àwọn bá ń gbà ní ànáńgá sí àbí kí náà ti ànàgún sí àbí burúkú ẹ̀ ṣe ń jẹ́ sọ yẹ kán lọ ránṣẹ́ pé ààrẹ Amẹ́ríkà àwa kọ́ la ránṣẹ́ pé Christian kọ́ ló ránṣẹ́ pé tádùn àwọn ọba gbẹ̀ ní Kristi ò ní lọ wọnú wọn l'Amẹ́ríkà lọ kí wọ́n mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ń bì lára gbígbàdúrà ní tẹ́ ẹ̀ bá mọ̀ náà ó tún bù ṣe gàdà lẹ́yìn tó kó tó ní kán kó bọn bóyá ti ra bọn jọ ní oníkan mọ́tàfà kan máa ń lo rọ́bà wípé ogun jíjà yìí ogun ìbọn ni àwọn òsì mọ̀ pé ń dáná ogun lábẹ́lẹ̀ àmọ̀ pé ń dáná ọ̀tẹ̀ àmọ̀ pé ń dáná wàhálà ọwọ́ bọ́ta nísìnyí òun pariwo wípé national resources wa náà fẹ́ wá gba ọrọ̀ ajé wa náà fẹ́ tójú bọ̀ ẹ̀yin tẹ́ ẹ ti pogun láti jọ nǹkan só mọ̀ pé yóò àfẹ́tì ọrọ̀ ajé wa ẹ̀yin lẹ pogun tẹ́ sáfògùn ẹ̀yin lẹ pọ̀ tẹ́tẹ́ bí sẹ́yìn ẹ bá mọ̀mọ́ o ẹ bá mọ̀mọ́ pé Kristẹni yóò sẹ́yìn ẹ bá ti jáwọ́ lọ́rọ̀ Kristi o ẹ bá ti jáwọ́ lọ́rọ̀ wa àsẹ̀yìn ẹ̀yin lálákatakítì
ẹ̀yin lẹ gbogbo bí tẹ́ wà láyé kò sí àlàáfíà níbẹ̀ wàhálà àti ìdààmú ni lọ́jọ́ gbogbo wọ́n ń pa gígùn mo sì ń bọ̀ bóyá ní episode mi máa fi fídíò kan hàn wá mo lè má lè sọ ẹ̀tàn torí Facebook ọ̀pọ̀lọpọ̀ náà ló ti rí níbi tí wọ́n ti gbé odidi géńdé sí àárín ọ̀nà tí wọ́n mú ní pàpàǹkókó tí wọ́n dẹ̀ gbé ọ̀bẹ sí lọ́rùn tí wọ́n dẹ̀ ń pariwo Allahu Akbar ṣé Allahu Akbar yẹn sí eriwo yà ní àbálẹ́lúyà ẹni kì í ṣe mùsùlùmí Nàìjíríà ni wọ́n dẹ̀ ń yà wọ́n tún sẹ́ndì ẹ̀ sí wa inú yín dẹ̀ ń dùn ẹ dẹ̀ ń pariwo Allahu Akbar aláwo la mẹ̀jẹ̀ aláwo ní mẹ̀jẹ̀mẹ̀jẹ̀ tẹ́ bá pé wọ́n ń pa mùsùlùmí náà fine wọ́n ń pa oníṣẹ̀ṣe wọ́n ń pa mùsùlùmí wọ́n ń pa Christian bá Amẹ́ríkà bá ń bọ̀ wá gbèjà wa gbogbo wa ní ọjọ́ gbèjà tó bá ń bọ̀ wá jẹ wá níyà gbogbo wa náà láàjọ jìyà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ nígbà tó ṣe ti Palestine mo kọrin kan fún ẹ ńgbà yẹn tó bá gbàgbé nígbà tí ẹ ṣe ti Palestine tẹ́ ń gbé àsíá káàkiri tẹ́ ní Nàìjíríà ẹ báàkì Palestine gbogbo ayé ń pariwo fún ẹ pé mufti wo má dá wàhálà lẹ̀ mo wá sọ fún ẹ pé àrọ tó lójú tó létí tó ń dìtẹ̀ mára àdúgbò wípé kógun ó dé ẹ má bá wí ẹ má bá jà o bógun bá dé àrọ láti ìbọ tẹ lọ bógun yẹn bá dé yóò kàn wọ́n náà kó síbi tẹ́ ẹ lè sáwọ̀ gbogbo yẹn pátápátá èmi gbàgbọ́ pé eléyìí ní solution ìjọba wo rí solution sí x-men kidnapper Boko Haram gbogbo nǹkan tó wà ń bí pátápátá tí wọ́n jẹ́ kíní mùsùlùmí ni Islamic ni gbogbo àwọn tó ní atrocity lọ́wọ́ oníṣẹ̀ṣe wo ló fọ́ọ̀mù gúrùpù terrorist Christian wo ló fọ́ọ̀mù gúrùpù terrorist ní Nàìjíríà bí kí ló dé ẹ̀ẹ́dẹ̀ bá ọpọlọ yín sọ̀rọ̀ ẹ wá ń wà wí ẹ sọ pé ìlú tó bá ti lẹ́sìn kíní kankan ìjẹsìn kọ́ leléyìí ìkà oníyín mufti ọdẹ tún lẹ́nu wípé tẹ́lẹ̀bọ àti Christian bá ṣèlú àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ ní gbogbo tó kálẹ̀ yẹn èwo ni ó ṣẹlẹ̀ báyìí èwo ni ó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́yìn mùsùlùmí ń ṣe muslim ticket èwo ni ó ṣẹlẹ̀ nú ẹ̀ èwo làlàáfíà wà ń bẹ̀ yóò dára fún wa ẹjọ́ mo tún ń bọ̀ ẹ má bá mi pín eléyìí yóò dára fún gbogbo wa in Jesus mighty name a kí ẹ káàbọ̀.